Barrister. ṣé ìtọ́ wa sọ yẹ wà pọ̀ pé ohun ọmọ ànábì fújì mi o lẹ́yìn Barrister tó dolóògbé àti Pasuma àti Obesere. ṣé ẹ rí ìjà tí ń bẹ láàrin wọn ló fi ẹ̀yin tẹ́ bí àwọn bàbá wa wọ́n níjà lóde lórí dòwe. Mo rò pé ẹ ti gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi. Àwọn tiẹ̀ tó rí tó kó jọ ni ló lò yẹn. Mo rò pé ẹ ti gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi. Àwọn tiẹ̀ tó rí ní sáìdì ẹ̀ ni ló kó jọ yẹn, kì í ṣe pé kọ̀ mọ̀ páwọn míì náà ń kọrin. Àwọn tiẹ̀ tó rí nìyẹn. Àwọn inú olórin tí mo respect ọ̀kan ni Kwame. Number one tí mo kọ́kọ́ fi respect yẹ ó jẹ́ ọmọ Síkírù Àyìndé Barrister ọkọ kí orin rẹ̀ tí ẹ bá rántí orin tó gbé jáde Tàlà 84 ló gbé jáde Tàlà 84 ló gbé jáde gbogbo ibi tí ó sì ti ṣe láyé pátá lójú bá Barrister wàhálà ìsọmọbìlà ẹ lọ sọ́ọ̀dì tí mo sọ yẹn o ọmọ pé kí n tó sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ gbogbo ibi tó ṣe ní ẹ tún wo pé kinní kan tó ní ojíṣẹ́ mọ̀ rán mi o Síkírù Àyìndé iṣẹ́ tó ó gbé ga nígbà tí àwọn ọmọ Síkírù gan ti ẹ̀wà bú tí ẹ ní aṣọ bàbá àwọn ní máa fọ̀ tí í ṣe nígbà tí ó sọ̀rọ̀ lórí tírú yín báyìí ó bi léèrè ọ̀rọ̀ inú mi tó dùn sí ó ní mo tiẹ̀ dúpẹ́ pé mo fọṣọ Síkírù Àyìndé ó ní mo fọṣọ èèyàn gidi ó lémi náà sì tara rẹ̀ di èèyàn gidi ó ní ṣé mo jiyàn pé mi fọṣọ rẹ̀ ni so gbogbo tí ẹ wí yẹn kò rí bẹ́ẹ̀ sẹ́yìn tẹ́mi kan rí níbi olórin ni pé wọ́n máa búra wọn tí wọ́n máa fi dàgbà ni. Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa lórí ìkànnì yìí ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára dẹ́dàá lórí ọ̀rọ̀ orin tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n kọ jáde tí wọ́n fi sọ wípé lẹ́yìn Barrister tí ó ti dolóògbé àwọn mẹ́ta òní ànábì fújì tí ó tún wà lágbolé fújì láàkó yìí wọ́n dárúkọ wọ́n ní àwọn gẹ́gẹ́ bí ẹnìkan ìyẹn King Dr. Saheed Òṣùpá ànábì fújì Abbas Àkàndé Obesere ànábì fújì ni Wàsíù Àlàbí Pasuma ànábì fújì ni wípé gbogbo àwọn amẹ́tẹ̀ẹ̀ta táwọn dárúkọ yìí o pé gbogbo wọn ni wọ́n sì ní sàábé ìyẹn sàábé yẹn ni àwọn tí wọ́n gbà fún wọn tí wọ́n tara wọn jáde tí wọ́n dìde lára wọn tí wọ́n mú pátánù orin wọn láwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n ní tá a bá ń sọ nípa King Dr. Saheed Òṣùpá ara àwọn sàábé tí wọ́n tẹ̀lé ànábì Saheed Òṣùpá ìyẹn ànábì Saheed Òṣùpá gẹ́gẹ́ bí ànábì fújì kan gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ànábì fújì ara àwọn sàbẹ́ tí wọ́n tẹ̀lé wọn láti rí Muri Thunder àtàwọn míì Mufu Perfect àtàwọn míì Pasuma wọ́n lára àwọn sàbẹ́ tí wọ́n tẹ̀lé Pasuma láti rí Taye Currency àti Tirileda yes mo rántí Tirileda ara àwọn ànábì ara àwọn sàábé tí Pasuma jẹ́ ànábì fún nìyẹn ìyẹn àwọn sàábé tí wọ́n tẹ̀lé Pasuma oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti wá wo ọ̀rọ̀ orin tí Saheed Òṣùpá kọ yẹn gẹ́gẹ́ bí àwọn kan fojú àìtọ́ wò pé kò yẹ kó tún jásìkò yìí onírú Saheed Òṣùpá ó tún kọrin yẹn àwọn kan ní orin tí Saheed Òṣùpá kọ yẹn pọ̀ dàbí àrífín mo ti sọ yẹn àwọn míì sì fojú wípé tí máa ń kọ orin tiẹ̀ òun nìyẹn wọn láwọn onílàákàyè òun ni orin yẹn máa yé wọn wá láǹfààní láti bá ọ̀kan lára àwọn tí àná jẹ́ òǹwòye àwùjọ tádẹ̀mọ́ bí kan ṣe ń lọ wọn láǹfààní láti bá wọn ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí orin yẹn mo wá fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ jẹ́ kí n mú ìfọ̀rọ̀wérọ̀ wa pẹ̀lú bàbá yẹn mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kí ẹ jẹ́ kí n mú wá fún yín kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn ó ní ọ̀gá mo ṣe máa ń sọ fún yín wípé ìwòye kì í sí papọ̀ èrò oníkálukú kì í papọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tàbí
ọ̀rọ̀ kan tó bá ṣẹlẹ̀ láwùjọ. So gẹ́gẹ́ bí èrò àti ìwòye tẹ́ni yẹn láti ìlú Òṣogbo, ẹ jẹ́ kí n mú wá fún yín kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye tí yín gangan lórí orin Saheed Òṣùpá yẹn àti ọ̀rọ̀ tí bàbá Adéòtí yìí tí wọ́n sọ. lórí Saheed bí bó ṣe kọrin gbogbo ẹ̀ bó ṣe ṣe tẹ́ kàlẹ́ ó ṣe ẹ̀ní kinní náà rí kinní fẹ́ kò rí bẹ́ẹ̀ kílẹ̀ jí pé Kwame kò rí bẹ́ẹ̀. àwọn èèyàn máa ń lọ́wọ́ ti sí ní sórí pé èèyàn wà níta láti 1978 to date ni mo wà. Wàláì bó ṣe rí ni mo sọ fún ọ. Nínú olórin tí mo respect ọ̀kan ni Kwame. Number 1 tí mo kọ́kọ́ fi respect yẹ. Ó jẹ́ ọmọ Síkírù Àyìndé Barrister. Ọ̀kan pí orin rẹ̀. Tí ẹ bá rántí orin tó gbé jáde Tàlà 84 ló gbé jáde. Tàlà 84 ló gbé jáde. Gbogbo ibi tí ó sì ti ṣe láyé pátá lójú bá Barrister. Wàláì sọmọ bìlá ẹ̀rọ sọ́ọ̀dì tí mo sọ yẹn o. Ọmọ pé kí n tó sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀. Gbogbo ibi tó ṣe ní ẹ tún wo pé kinní kan tó ní ojíṣẹ́ mọ̀ràn mi o Síkírù Àyìndé iṣẹ́ tó ó gbé ga nígbà tí àwọn ọmọ Síkírù gan ti ẹ̀wà bú tí wọ́n ní aṣọ bàbá àwọn ní máa fọ̀ tí í ṣe nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí tírú yín báyìí ó bi léèrè ọ̀rọ̀ inú mi tó dùn sí. Ó ní mo ti dúpẹ́ pé mo fọṣọ Síkírù Àyìndé ó ní mo fọṣọ èèyàn gidi ó lémi náà sì tara rẹ̀ dè èèyàn gidi ó ní ṣé mo jiyàn pé mi fọṣọ rẹ̀ ni. So gbogbo tí a wí yẹn kò rí bẹ́ẹ̀ sẹ́yìn tẹ́mi kan rí níbi olórin ni pé wọ́n máa búra wọn tí wọ́n máa fi dàgbà ni. àbí o bó ṣe rí nìyẹn tẹ́ ẹ bá rí ẹjẹ́ mú idán tí bàbá mi bí mo ṣe kéré bí wọ́n ṣe kú wọ́n máa sọ̀rọ̀ àká wọ́n máa sọ̀rọ̀ òjìǹdó wọ́n máa sọ̀rọ̀ èébú náà ní ń búra wọn. mo rò pé ti gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi àwọn sàkálà ìgbàdé táwọn Barrister kọ́pì èébú náà ní ń búra wọn ní race course ní Èkó. Bó ṣe rí ni mo sọ fún yín yẹn. ká gbà pé wọ́n fi wá tajà ni. bí wọ́n fi wá tajà ní orí ìdára tó gbogbo wọn mọ bí kíní kan ni mo bẹ̀rù Saheed Òṣùpá sí. Saheed Òṣùpá èmi ọmọ bíi Ọlọ́run ti fún un lọ́pọ̀ lórin kíkọ ó ti pọ̀ jù. ó lágbègbè. ṣe rí èmi ní kíní kan wọ́n bá ń bá mi jà quality tó bá ní màá sọ. tí wọ́n bá ń bá mi jà we tell the people that the quality that you have. Èmi gbọ́ èwo ni ọ̀gá ńlá Fújì àbí nǹkan èmi ìgbàwò rẹ̀ torí mo rí i pé kò sí ọ ẹ wo ni tí Saheed bá kọ ẹrú ṣé orin tó sọ fún Balógun ní òtó ni àti ìyàwó rẹ̀ tí wọ́n ṣe kọ́kọ́rọ́ alátẹ ṣé kò ewu mi ò rí ibi tí ò ti èyí tó emú tí kene kan gold bàbá Akéwùgbà gold tí ń lò nínú orin rẹ̀. bẹ́ẹ̀ni ń lò nínú orin rẹ̀. ọlọ́gbọ́n ní kọ. orin ọlọ́gbọ́n ni ó ní brain orin Barrister sì ti rí kó tó kú. ṣé ìtọ́ wa sọ yẹ wà pọ̀ pé ohun ọ̀mà náà bíi Fújì mi o lẹ́yìn Barrister tó dolóògbé àti Pasuma ní Òbésèrè. ṣe rí ìjà tí ń bẹ láàrin wọn ló fi ẹ̀yin tẹ́ bí àwọn bàbá wa wọ́n níjà lóde lórí dòwe mo rò pé ti gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi àwọn tiẹ̀ tó rí tó kó jọ ni ló lò yẹn mo rò pé ti gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi àwọn tiẹ̀ tó rí ní sáìdì ẹ̀ ni ló kó jọ yẹn kì í ṣe pé kọ̀ mọ̀ páwọn míì náà ń kọrin àwọn tiẹ̀ tó rí nìyẹn àwọn tí ẹ̀ tó rí tó kó jọ ni ló fi sọ ń tọ́sọ yẹn ṣe rí ẹ̀ta abálẹ́ni tó gbọ́n bí ẹni òkú gbẹ́ láàpè àní òkú gbẹ́ ní tá abálẹ́ni tó gbọ́n bí ẹni òkú gbẹ́ láàpè àlókù gbẹ́ ní bọ̀ lọ́kàn oró ti mọ̀ pé gbogbo tó ń bá sọ yóò já. ẹ kú àgbà. kẹ jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín ẹ ṣé o àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá bí ẹ ṣe ń gbọ́ wá ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa. ààyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.